Ojutaaye Gist TV, kindly subscribe. Kí ló fà á tí gómìnà ìpínlẹ̀ KWARA fi ní wípé kí olóyè Sunday Igboho sá ọmọ adé mọ́ fúnra rẹ̀ gangan Igboho sá number 1? Kí ló fà á tí ìjọba gómìnà ìpínlẹ̀ KWARA fi ní wípé àwọn ò nílò ìrànlọ́wọ́ rẹ̀? Jẹ́ ká farabalẹ̀ o. Olóyè Sunday Igboho sá lè ṣe kínní, kò lè sí nǹkan kan tí ń jẹ́ pé kinní kan mọ́ wípé nǹkan kan tún ṣẹlẹ̀ nípínlẹ̀ KWARA. Mo nígbàgbọ́ gbogbo àwọn èèyàn ti react sọ̀rọ̀ yìí. Yinka Ayefele ti react sí Kudi, Yeye Kudi, gbogbo wọn ti react sọ̀rọ̀ yìí. Mo fẹ́ jẹ́ ká farabalẹ̀ ká wo fọ́nrán fídíò yìí tán ká rí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbọ́n bẹ́ẹ̀ ká sì mọ èyí tí ń jọ òtójú ọ̀rọ̀. Kí ló fà á tí gómìnà ìpínlẹ̀ KWARA fi ní wípé kí olóyè Sunday Igboho sá ọmọ adé mọ́ fúnra rẹ̀ gangan Igboho sá number 1? The man behind the EKUN security network, the man of government, the man of people, the one and only great activist of Yoruba land. Kí ló fà á tí ìjọba gómìnà ìpínlẹ̀ KWARA fi ní wípé àwọn ò nílò ìrànlọ́wọ́ rẹ̀? N tó fà á ò tí ì yé wa o, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ká wo fọ́nrán fídíò ìtàn. N tẹ́mi rí bẹ́ẹ̀ ni wípé tẹ́ bá wo sàkún ọ̀rọ̀ ni wípé tí olóyè Sunday Igboho sábà tó ṣe ní bá ṣe ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ tán jẹ́ tí ó jẹ́ pé gbogbo ẹ̀ náà jẹ́ lọ́nbẹ̀ tí wọ́n ṣẹ́gun sẹ́tẹ̀. Ẹ mọ̀ pé kàkà káwọn èèyàn gbóríyìn fún gómìnà náà, olóyè Sunday Igboho sá làwọn èèyàn gbóríyìn fún. N tí wọ́n fẹ́ jó ṣẹlẹ̀ nípínlẹ̀ KWARA nù wípé bí olóyè Sunday Igboho sábà tún jagun sẹ́tẹ̀ nípínlẹ̀ ọmọ Yorùbá àgbákò mọ̀ dé. Kí ni ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ báyìí ni wípé olóyè Sunday Igboho sá ọwọ́ abádámì ó ti sọ̀rọ̀ wọn náà fẹ́ lọ kojú àwọn báńdíìtì àtàwọn agbésùmọ̀bí tó ṣodo sí ìpínlẹ̀ KWARA. Kí wá ló ṣẹlẹ̀ tí gómìnà ìpínlẹ̀ KWARA fi sọ wípé òun ti FAKEKORI, òun ò fẹ́ olóyè Sunday Igboho sá kó wá bóun gbèjà kankan bó tilẹ̀ wù kó mọ̀, tí gbogbo wa sì mọ̀ wípé olóyè Sunday Igboho sá ṣẹ̀ṣẹ̀ gba àwọn ọmọ kan pẹ̀lú àwọn sójà wa lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sì gba gbogbo àwọn ọmọ náà lágbàáyé. Bó tiẹ̀ jẹ́ wípé kò sẹ́ni kankan tó sábà sọ wípé olóyè Sunday Igboho sá ló gbà wọ́n lẹ̀, ṣùgbọ́n gbogbo wa náà ni ojú wa là kérédé wípé olóyè Sunday Igboho sá náà pitú méje tọmọkùnrin pa. Akitiyan sì pọ̀, gbogbo ẹ̀ ló sì fà á tí gbogbo àwọn èèyàn fi rí èèyàn wọn gbà padà látàlàáfíà. Wọ́n wá fẹ́ jẹ́ ká jọ fojú sùn kó ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí. Ṣé ń gbọ́ mi? Yeye Kudi, Yinka Ayefele, gbogbo wọn náà ni wọ́n ti react sórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ kí wa kú oríire náà lórí another rescue mission lẹ́yìn tó ṣẹlẹ̀ tí olóyè Sunday Igboho sá tó jẹ́ wípé wọ́n gba wọ́n dóòlà ẹ̀mí àwọn èèyàn, wọ́n jẹ́ káwọn èèyàn kú sípò kà. Gómìnà ìpínlẹ̀ KWARA, ẹ dákun ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho sá owó baba dami láti lè kojú gbogbo àwọn ọba ìjẹ́ tí ń bẹ nípínlẹ̀ KWARA gbogbo. Tẹ́ bá lè ṣe léyìí, gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ KWARA ni ò ní gbàgbé yín, nítorí owó baba dami Sunday Igboho sá is ready to carry out the activities with a EKUN security network láti lè jagun náà lájàṣẹ́tẹ̀. Bí wọ́n ṣe ṣẹ́gun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìjọba oríire tí wọ́n gba principal sí ẹ̀dẹ̀ lẹ́lẹ̀
èsì ẹ̀bẹ̀ tí wọ́n gba gbogbo wọn lágbàáyé